kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa ṣé mo kọ́ tó bá ṣe ń lọ lóní yàjò la máa mú wá fún yín. Ó tún ti ṣẹlẹ̀ o, ẹ wò èyí tó ṣẹlẹ̀ yìí ó mà ṣe kí ni, ó kàǹkà mà ní torí pé ó yani lẹ́nu. Ibi Yorùbá náà sọ pé gbogbo aṣọ kọ́là ń sá lóòrùn, ṣùgbọ́n tó bá tó stage kan a máa mú àwọn aṣọ kan a máa sá lóòrùn láti ṣe kí ni, láti wẹ̀, láti yan kọ̀ọ̀kan. Èyí ló mú gbajúgbajà òṣèré tíátà Akin Ọláìyá wá síta láti mìnàná àwọn ọ̀rọ̀ kan tí kò yé àwọn èèyàn. Tí ẹ bá mọ̀ pé bí ọdún kan sẹ́yìn gẹ́gẹ́ bí oṣù yìí náà ni ní ọdún tó kọjá, òun ni Akin Ọláìyá ló ṣe ìgbéyàwó tí awuyewuye ti lọ, tí ẹ pé àwọn èèyàn sọ wípé kí ló ṣe ìyàwó tó ṣe kíni tó wá lejú kokoko báyìí, àbí wọ́n fi tipátipá fẹ́ ìyàwó yìí fún Akin Ọláìyá tó tẹ́ pé gbogbo bó ṣe ń ṣe náà ni ọmọbìnrin yìí kò rẹ́rìn rárá o. Ọmọbìnrin yìí sì ṣe ọmọ Haúsá ni Nafisat Ahmed, òun ni ó ń jẹ́ tó jẹ́ ọmọ Haúsá. Lẹ́yìn yẹn náà ni àwọn òbí ẹ̀ dìde sọ wípé kò sẹ́ni tó fi tipátipá fi Nafisat fún Akin Ọláìyá o, wọ́n ti ń fẹ́ra wọn lónípò ńkẹ́lẹ́. Ẹ sì mọ̀ wípé Haúsá ò kì í ṣèyàwó sàárà, ilé yìí ló mú Ọláìyá sì wá tọrọ ẹ̀ ní ìṣù lọ́kà. Èyí ló mú ìyàwó ilé Ọláìyá tó fi jáde tó fi ṣàlàyé gbogbo àwọn àṣírí ìkọ̀kọ̀ tí ẹnikẹ́ni ò mọ̀. Ọ̀rọ̀ yìí tabó ní ló tabá níta o, ó tabá àlejò àti àwọn kan. Ibẹ̀ náà láti gbọ́ wípé ìyá Ìbàdàn snẹ́ wípé wọ́n sọ wípé kan nínú àwọn ọmọ ẹ̀ Akin Ọláìyá òun ló bí fún, ṣùgbọ́n ìyá Ìbàdàn snẹ́ ìyẹn ò jáde láti sọ wípé bóyá òun ni bóyá òun kọ́. Àti àwọn oríṣiríṣi náà ni ìyàwó ilé Akin Ọláìyá tí ó bẹ̀rẹ̀ sí ń kà. Bẹ́ẹ̀ náà ló gbọ́ ọ̀dọ̀ àwọn blọ́gà lọ lóríṣiríṣi tí wọ́n gba donation fún. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé kí ló ṣe é tí ọkọ ẹ̀ fi fílẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan sì ní pé Akin Ọláìyá òun náà ni èèyàn burúkú. Sọ pé kọ́mídì oníkálukú máa ní àwọn èèyàn títí ẹ̀. Èyí ni Akin Ọláìyá wá bọ́ síta gbangba láti sọ fún àwọn èèyàn wípé òun àti Nafisat ò sí pọ̀ mọ́ o, oníkálukú ti ṣe kí ni, ó ti pín ẹ̀kọ́ ẹ̀ torí pé ọ̀fọ́n ó ti tọ̀ sí dẹ̀gìrì. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọdún tó kọjá ní oṣù kẹfà ní oṣù kẹfà ní ọdún tó kọjá òun ni wọ́n ṣe ìgbéyàwó 29 June 2025, òun ni àwọn méjèèjì ṣe ìgbéyàwó. Akin Ọláìyá wá ń yẹ kó yé wa wípé ṣe ló sọ fún àwọn wípé àwọn méjì gbọdọ̀ máa lọ sí àwọn òde kan papọ̀ kí àwọn èèyàn bá lè mọ àwọn papọ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ṣe ní òde kan ní ìlú Èkó, òun sọ fún ìyàwó òun wípé ó yá jí a lọ. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ níyàwó sọ fún òun pé òun ò rò pé òun máa lọ sóde yẹn torí pé ara òun ò jáde láti lọ sí òde kankan. Nígbà tí òun máa lọ sóde náà lẹ́kọ̀ọ́ tóun ní kóun darí padà sílé, lòun ò bá ìyàwó òun ò bá Nafisat nílé, ó sì ti kó àwọn ẹrù ẹ̀, ó ti jápa, ó ti fébé. Ó lóun dẹ̀ ṣe bí ọkọ ìyàwó ṣe máa ṣe wípé kí ló lè mú ọmọbìnrin kó ẹrù ẹ̀ kúrò nínú ilé láti sá lọ láì dẹ̀ tí bu ọkọ gbọ́. Ìgbéyàwó ò sẹ̀ tí pẹ́ rárá, kí ló wá lè ṣẹlẹ̀? Òun bá takàn mọ̀, òun gbà dílé ẹ̀ lọ, òun gbà àwọn ẹbí tó fún òun ní ìyàwó lọ láti sọ fún wọn wípé báyìí kásà báyìí káwòdì. Ó ní ṣùgbọ́n wọn ò rí nǹkan kan ṣe. Gbogbo ìtọ́hún náà tún jẹ látà pé kóun tiẹ̀ lè rí Nafisat bá sọ̀rọ̀, káwọn jọ fojú wẹjú, kí àwọn jọ sọ̀rọ̀ ní tùbí ìnùbí, káwọn ọmọ ibi tí wàhálà ti ṣẹlẹ̀. Ó ní ṣùgbọ́n kò sí àyè tóun máa fi bá sọ̀rọ̀ torí Nafisat ò fi àyè kankan lẹ̀. Èyí ló mọ̀ ń gba ilé ẹjọ́ lọ tí wọ́n sì sọ pé káwọn méjèèjì káwọn pínyà. Èyí lòun fi wá sọ síta wípé òun àti Nafisat àwọn ò sí mọ́ o, torí pé kó má wá di wípé ẹ̀ẹ́túrẹ́ lòmíì ẹni pé irú ọkùnrin wo leléyìí, wípé àwọn méjèèjì àwọn ti ṣe kí ni, àwọn ti dissolve ìgbéyàwó àwọn, oníkálukú sì ti ṣe kí ni, ó ti gbélé ẹ̀. Èyí la ní ká mú wá fún yín bí ọ̀rọ̀ Akin Ọláìyá bí ó ṣe lọ pẹ̀lú ìyàwó ẹ̀ Nafisat.